sí ojú ìwòran yín láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú-Òde. Agboola Elúfowójù ni oníròyìn yín. Ọ̀gá àgbà tuntun fún àjọ tó ń wà fún ìdánwò àṣewọlé sí àwọn ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè yìí JAMB, ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná ti bẹ̀rẹ̀ iṣẹ́ ní pẹrẹu pẹ̀lú ẹ̀jẹ́ láti mọlé àwọn àṣeyọrí tí ẹni tó gba ipò lọ́wọ́ rẹ̀ ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdè ti ṣe sílẹ̀. Ọ̀jọ̀gbọ́n Àìná ṣàlàyé pé ó yóò máa tẹ̀lé àwọn iṣẹ́ rere tí ẹni tó ń gba ipò lọ́wọ́ rẹ̀ ti ṣe sílẹ̀, ẹni tó ṣàlàyé gẹ́gẹ́ bí èyí tó ra iyì àti ògo àjọ náà padà ní agbọn ìdánwò àwọn ilé ẹ̀kọ́ gíga láti ṣiṣẹ́ déédéé, dídọ́gba àti kíkó àkóyọ wá ní ìdí iṣẹ́ àjọ náà. Ó sọ di mímọ̀ pé ìgbéléwọ̀n iléeṣẹ́ kọ̀ọ̀kan ló dá lórí ṣíṣe àmúlò ìwà ọmọlúàbí, ìlànà tó dúró re àti ìfọwọ́sowọ́pọ̀. Nígbà tó náà ń sọ̀rọ̀, ọ̀gá àgbà àjọ JAMB tó ń fipò sílẹ̀ ọ̀jọ̀gbọ́n Ishaq Olóyèdè ṣàlàyé pé ọ̀rọ̀ ìdàgbàsókè iléeṣẹ́ kọ̀ọ̀kan ló dá lórí ṣíṣe ìtẹ̀síwájú ìlànà tó dára, pẹ̀lú àfikún pé gbogbo àṣeyọrí dá lórí fífi ìpìlẹ̀ tó dára lélẹ̀. Ó tọ́ka sí ètò ẹlẹ́gà márùn-ún tó fi lélẹ̀ nínú àjọ náà, èyí tó ní í ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbáyégbádùn àwọn òṣìṣẹ́ rẹ̀, ìwà ìkóra ẹni níjàánu, lílo ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé, ṣíṣe àkóyawọ́ àti lílo ẹ̀rọ ayélujára. Ọ̀jọ̀gbọ́n Olóyèdè fọwọ́sọ̀yà lórí ìgbẹ́kẹ̀lé kíkún tó ní nínú ẹni tó gbé ìṣàkóso àjọ náà lé lọ́wọ́ pé yóò mọ́lé àwọn àṣeyọrí tó ti wà nílẹ̀ tẹ́lẹ̀. Ọ̀jọ̀gbọ́n Ṣẹ́gun Àìná jẹ́ onímọ̀ ìjìnlẹ̀ nípa ẹ̀rọ ayárabíàṣá, olókoòwò àti olùṣàkóso. Ó bọ́ sípò ọ̀gá àgbà àti olóòtú àjọ JAMB látàrí ìyànsípò rẹ̀ tí ààrẹ Bọ́lá Tinubu kéde ní ọdún tá a wà nínú rẹ̀ yìí. Ẹ̀wẹ̀, kò dín ní 3,000 àwọn bàbálọ́jà àti ìyálọ́jà ní Akilẹ̀ Ìjẹ̀bú tó jẹ àǹfààní owó ìrànwọ́, èyí tó jẹ́ ara ọ̀nà láti bu omi rin ibi tí bàtà ti ń ta wọ́n lẹ́sẹ̀ látàrí ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí tó sapá kan jà mọ́. Èyí tó wáyé látàrí bí olùdíje fún ipò gómìnà ní ìpínlẹ̀ Ògùn nínú ẹgbẹ́ òṣèlú onígbàálẹ̀ All Progressives Congress APC, aṣòfin àgbà Adéọlá Solomon tí àlàjẹ rẹ̀ ń jẹ́ Yáyì ṣe pín owó ìrànwọ́ fún àwọn bàbálọ́jà àti ìyálọ́jà ní Akilẹ̀ Ìjẹ̀bú láti ran ètò okòwò wọn lọ́wọ́. Anthony Gandunu wà níbi ètò náà tó wáyé ní ìta gbangba ààfin Àwùjalẹ̀ ní Ìjẹ̀bú-Òde. Ẹ gbọ́ àtúpalẹ̀ rẹ̀. Ẹ̀yà karùn-ún irú rẹ̀ tí àkójọpọ̀ àwọn oníṣòwò tó lé ní 3,000 láti agbègbè Ògùn ìlà oòrùn ni wọ́n jẹ àǹfààní ìrónilágbára tí wọ́n ṣe ní ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ibùdó tó wà fún ìmúgbòòrò iṣẹ́. Gbogbo ẹni tó ń jàǹfààní iṣẹ́ Yáyì, wọn ò mọ Yáyì rí o, wọn ò dẹ̀ ní láti rí Yáyì, wọn ò dẹ̀ rí láti mọ Yáyì kẹ́ tó jàǹfààní Yáyì. Mo ń ṣe léyìí láti lè jẹ́ pé kí ìtẹ̀síwájú, ìlọsíwájú kó lè dé bá okòwò yín. Ní ìfikún sí ètò náà, Sẹ́nitọ̀ Solomon Adéọlá sọ pé òun ti mú kí ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ amáyédẹrùn dé sí agbègbè náà. Àwọn iṣẹ́ àkànṣe tó wà fún ìmúgbòòrò àti ìdàgbàsókè agbègbè àti ọrọ̀ ajé ní gbogbo agbègbè Ògùn ìlà oòrùn. Ó ní lára àwọn iṣẹ́ náà ní kíkọ́ ọjà ìgbàlódé 43 pẹ̀lú àwọn iṣẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ míì ní ọdún 3 àtààbọ̀ sẹ́yìn, àti pípèsè ìmọ́lẹ̀ tó ń lo agbára oòrùn sí gbogbo àwọn ọjà pàtàkì ní agbègbè ìdìbò Ògùn ìlà oòrùn. Tó ń ṣàlàyé, ó wípé ètò náà wà fún gbogbo àwọn ará ìpínlẹ̀ láìsí ẹlẹ́yàmẹ̀yà kankan. Sẹ́nitọ̀ Adéọlá rọ àwọn olùjàǹfààní yìí láti lo owó ìrànwọ́ náà pẹ̀lú ọgbọ́n inú kí wọ́n má sì ṣe lò ó fún nǹkan mìíràn tó yàtọ̀ sí ìmúgbòòrò okòwò wọn. Gẹ́gẹ́ bí ìjẹ́rí àwọn olórí àwọn ìyá àti bàbá oníṣòwò, àwọn owó ìtìlẹ́yìn yìí yóò jẹ́ agbára pàtàkì fún ìdàgbàsókè àwọn okòwò kéékèèké ní oríṣiríṣi ọjà ní agbègbè wọn. Gbogbo ẹ̀yàn ọlọ́jà àti Abẹ́òkúta, Yewa, Ìjẹ̀bú-Òde, Rẹ́mọland, gbogbo wa la parapọ̀ tá a jọ ń ṣe ti Yáyì.
àwọn oníṣòwò náà fi dá olùrànlọ́wọ́ wọn lójú pé wọn yóò fún ní àtìlẹ́yìn tó gbépọn nínú ìdìbò gbogbogbò tó ń bọ̀ lọ́nà láti lè jẹ́ kí ó di gómìnà tó kàn fún ìpínlẹ̀ Ògùn. Láti iléeṣẹ́ NTA Ìjẹ̀bú Òde, Ọlágòkè Àfọ̀sẹ́ ló ń jábọ̀ ìròyìn. wáyé o, àwọn alẹ́nulọ́rọ̀ ní ẹ̀ka ètò ìpèsè ààbò ní ìpínlẹ̀ Ògùn ti gbóríyìn fún akitiyan ikọ̀ àkànṣe ọlọ́pàá tí a mọ̀ sí Òsáàyè. Wọ́n ṣàpèjúwe ikọ̀ yìí gẹ́gẹ́ bí ikọ̀ amúṣẹ́yá lórí ètò ààbò tó sì ti mú àdínkù bá ìwà ọ̀daràn, mímú kí àwọn ará ìlú ní ìgbẹ́kẹ̀lé kíkún nínú iléeṣẹ́ ọlọ́pàá àti bó ṣe jẹ́ kí àjọṣepọ̀ tó dán mọ́rán wà láàrin àwọn àjọ elétò ààbò ní oríṣiríṣi. Àwọn alẹ́nulọ́rọ̀ sọ̀rọ̀ yìí nígbà tí wọ́n ń gbóríyìn náà lákòókò tí wọ́n ń ṣe ìgbéléwọ̀n ìṣọwọ́ṣiṣẹ́ ẹkùn iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti ti ìpínlẹ̀ Èkó tí wọ́n ń dàgbò mọ́ àwọn ọ̀daràn tó farasinko nínú igbó ọba. Yẹmí Dálémọ̀ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Operation Kòsáyè tí ọ̀gá àgbà àjọ ọlọ́pàá nílẹ̀ Nàìjíríà dá sílẹ̀ jẹ́ iṣẹ́ ààbò alájùmọ̀ṣe láàrin àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn àti àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Èkó tí wọ́n ṣiṣẹ́ pọ̀ lórí rẹ̀ lábẹ́ ìṣàkóso kọmíṣánná ọlọ́pàá Ọlábọ̀dé Ọ̀jájúní ní ìpínlẹ̀ Ògùn. Iṣẹ́ takuntakun náà ti rí àṣeyọrí tó pọ̀ lọ́pọ̀lọpọ̀ nípa níní àwọn ìmọ̀ àmì ìwádìí àti kíkó ìròyìn jọ eléyìí tó ràn wọ́n lọ́wọ́ láti tú àṣírí lára àwọn oníwà ìbàjẹ́. Ìgbésẹ̀ náà ti yọrí sí pípa àwọn ibi ìfarapamọ́ àwọn ọ̀daràn run, ìdóòlà àwọn ẹni tí wọ́n jí gbé, pípa 4 lára àwọn afurasí ajínigbé run àti mímú àwọn afurasí tó lé ní 100 fún oríṣiríṣi ẹ̀sùn. Èyí sì ti dín ìṣẹ̀lẹ̀ ìjínigbé àti ìwà ọ̀daràn àti ìwà ipá kù káàkiri ìpínlẹ̀ Ògùn. Àjọ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn wá jẹ́rìí pé àwọn máa tẹ̀síwájú nínú iṣẹ́ ààbò yìí Operation Kòsáyè láti fi agbára sí àwọn ìròyìn elétí ọ̀fẹ́ àti ìfọwọ́sowọ́pọ̀ tó lágbára pẹ̀lú àwọn èèyàn tí wọ́n wà nípìnlẹ̀ yìí. Alága àjọ alájùmọ̀ṣe láàrin àwọn ọlọ́pàá àti àwọn aráàlú ìyẹn PCRC nípìnlẹ̀ Ògùn ló ṣàpèjúwe pé iṣẹ́ takuntakun tí àjọ ọlọ́pàá ń ṣe yìí nípasẹ̀ Operation Kòsáyè ni ó jẹ́ àpẹẹrẹ gidi pé iṣẹ́ ọlọ́pàá pẹ̀lú àwùjọ jẹ́ tùbílùbí. Ó sì sọ pé ó ti mú kí ìgbẹ́kẹ̀lé àti ìfọwọ́sowọ́pọ̀ láàrin àjọ ọlọ́pàá àti àwọn aráàlú túbọ̀ lágbára sí i. Ti ń mú èso tó dáa jáde. Operation Kòsáyè fúnra rẹ̀ ìgbìmọ̀ àti àkóso ńlá ẹ̀ka ńlá nípa ètò ìdáàbòbò ìlú ni. Ó lè jẹ́ pé ọ̀gá ọlọ́pàá tó wà ní ìpínlẹ̀ Ògùn lọ́wọ́lọ́wọ́ báyìí CP Bọ̀dé Ọ̀jájúní wọ́n jẹ́ ẹnìkan tó jẹ́ akíkanjú tó ní iṣẹ́ ṣe tọ́lọ́run sì fún ní iṣẹ́ yẹn láti máa rí i ṣe. Ayé Kòsáyè yìí kì í ṣe ayé bandit nìkan o, kò sáyé cultist, kò sáyé rẹ́dẹ̀rẹ́dẹ́, kò sáyé olè jíjà. So ó jẹ́ kí iṣẹ́ àwọn obìnrin nílé ó jẹ́ kó wà easier. Àwọn alẹ́nulọ́rọ̀ míì sì rọ àjọ ọlọ́pàá láti tẹ̀síwájú nípa iṣẹ́ aláàbò náà. Wọ́n sì tẹnumọ́ pé àtìlẹ́yìn àwọn aráàlú, pínpín ìròyìn ààbò àti ìfọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn aráàlú jẹ́ ohun pàtàkì láti mú kí àṣeyọrí ààbò tí a ṣe àṣeyọrí rẹ̀ nípínlẹ̀ Ògùn túbọ̀ dúró ṣinṣin sí i. Yẹmí Dálémọ̀ ló jábọ̀ ìròyìn. Ní báyìí, ìjọba àpapọ̀ orílẹ̀-èdè yìí ti wòye pé ìbáṣepọ̀ tó múnádóko láàrin ilé ẹ̀kọ́ ìjọba àti iléeṣẹ́ aládàáni ní ọ̀nà kan pàtàkì tó lè ṣe àwárí ẹ̀ka ìmọ̀ nípa ìròyìn àti ìbánisọ̀rọ̀ ní ayé òde òní tó fi mọ́ ààbò lórí ètò ayélujára fún ìdàgbàsókè orílẹ̀-èdè yìí. Alága ìgbìmọ̀ tó wà fún ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ nípa ìmọ̀ ìgbàlódé nípa ìròyìn ààbò lórí ẹ̀rọ ayélujára nílé asòfin àgbà sẹ́nẹ́tọ̀ Shuaib Afọlábí Sálísù ló sọ̀rọ̀ yìí lákòókò tó ń darí ayẹyẹ ṣíṣí ìmọ̀ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ìgbàlódé sí ilé ẹ̀kọ́ gbogboǹṣe Moshood Abiola tó wà ní Abẹ́òkúta. Léèkan Agbọ́ndẹ ní ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn náà. Ilé ẹ̀kọ́ gbogboǹṣe Moshood Abiola Abẹ́òkúta ti tún ṣe àṣeyọrí ńlá mìíràn nínú ìgbésẹ̀ rẹ̀ sí ìyípadà ìmọ̀ ẹ̀rọ orí ayélujára pẹ̀lú ìṣípayá ètò atọ́nà ayélujára
oní gígábáìtì 10 ní ìṣẹ́jú tòǹdó kan. Àmúṣe ìmọ̀ ẹ̀rọ tuntun yìí tó lè pèsè dátà wíwo ayélujára fún ẹ̀rọ tí ó lé ní 30,000 pọ̀ ní àkókò kan ṣoṣo káàkiri ọgbà ilé ẹ̀kọ́ náà ní Òjèrè. Ọ̀pọ̀ àwọn olókìkí ló wà níbi ayẹyẹ náà, wọ́n sì ṣe àpèjúwe iṣẹ́ àkànṣe ọ̀hún gẹ́gẹ́ bí ìgbésẹ̀ pàtàkì sí ìpèsè ìkẹ́kọ̀ọ́ tí ó lè díje pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ àgbáyé nípa ìmọ̀ ẹ̀rọ. Alága ìgbìmọ̀ lórí ètò ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé àti ààbò ayélujára ní ilé ìgbìmọ̀ aṣòfin àgbà Afọlábí Salis tún fi ìdánilójú hàn pé ìjọba yóò máa tẹ̀síwájú nínú fífagbá sí ìmọ̀ ẹ̀rọ ayélujára káàkiri orílẹ̀-èdè. Ó gba àwọn akẹ́kọ̀ọ́ àti àwọn olùkọ́ níyànjú láti lo àǹfààní ètò náà láti mú ọgbọ́n ìmọ̀ ẹ̀rọ wọn pọ̀ sí i, láti gbé ìmọ̀ tuntun ga, kí wọ́n sì dá ojútùú tí ó dáa lórí ìmọ̀ ẹ̀rọ sílẹ̀ fún àwọn ìṣòro orílẹ̀-èdè. Olówù ti ilẹ̀ Òwu, Ọba Ọ̀jọ̀gbọ́n Sàká Adélọ́lá Mátẹ̀mílọ́lá sọ pé òun ní ìgbàgbọ́ pé àkànṣe iṣẹ́ náà yóò mú ìwádìí ìmọ̀ tuntun àti ìdàgbàsókè ìmọ̀ ẹ̀rọ túbọ̀ lágbára nínú ilé ẹ̀kọ́ náà. Olùdarí ibùdó Advanced Technological Incubation and Research Center Khalid Balogun sọ pé ètò náà jẹ́ àgbékalẹ̀ láti dín àìní amáyédẹrùn ìmọ̀ ẹ̀rọ kù nígbà tó tún máa mú ìfọwọ́sowọ́pọ̀ láàrin ilé ẹ̀kọ́ gíga àti ilé iṣẹ́ túbọ̀ lágbára. Olórí ilé ẹ̀kọ́ gbogboìṣe Moshood Abiola Polytechnic Kóìjọ Jọ̀ọ́lá Oṣó pẹ̀lú àwọn tó lẹ́ẹ̀kan mìíràn ṣe àpèjúwe iṣẹ́ àkànṣe náà gẹ́gẹ́ bí ìyípadà pàtàkì tó máa yí ẹ̀kọ́, ìkọ́nilẹ́kọ̀ọ́, ìwádìí àti ìbánisọ̀rọ̀ ayélujára padà pátápátá tí yóò sì gbé ilé ẹ̀kọ́ náà ga sí ipò ọ̀kan lára àwọn ilé ẹ̀kọ́ tó ṣáájú nínú ìmọ̀ ẹ̀rọ ìgbàlódé ní orílẹ̀-èdè yìí. Iṣẹ́ àkànṣe náà ni wọ́n ṣe àpèjúwe rẹ̀ gẹ́gẹ́ bí ìdókòwò tó ń yí ìtàn padà tó sì ń pèsè ọ̀kan lára àwọn amáyédẹrùn ìkànnì ayélujára tí ó yára jùlọ láàrin gbogbo àwọn ilé ẹ̀kọ́ gíga ní orílẹ̀-èdè yìí, ní ṣíṣí àwọn ojú ọ̀nà tuntun fún ìmọ̀ tuntun, ìwádìí àti ìfọwọ́sowọ́pọ̀ ẹ̀kọ́ pẹ̀lú àwọn ilé ẹ̀kọ́ mìíràn ní àgbáyé. Lékan Àgbọ̀ndẹ̀ ló ti ń jábọ̀ ìròyìn. tó àti nágbára anágbòrò atọ ẹsẹ̀ kúkú àti ọ̀nà jíjìn níbi ìlà ó ti gègé ìròyìn wa bọnú àkọ́ yòókù tún di ọjọ́ ajé. Títí ìgbà náà ẹ máa ṣe yọ̀tọ̀ mi òpin ọ̀sẹ̀ o. Ire o.